gbà mí torí Ọlọ́run inú àwẹ̀ la wà. Nígbà tá a wá wà nínú àwẹ̀ kò sára mọ́. Iṣu rí pàlájà náà nídìí. Mo lọ́wọ́ àbí ìyàwó rẹ̀ ti bẹ́ẹ̀ lé sí. Ìyàwó mi. Àwa. Àwa o. Wait, what? Mo ń gbọ́ tí dádì àti mọ́mí sọ pé wọ́n fẹ́ ṣe nìkan fún ẹ̀yin àti àǹtí àwa. Mi rò pé ó máa ṣe é ṣe o. Ọ̀fẹ́. Alhaji mi lè fẹ́ o. I will never do that. Alhaji mi lè fẹ́ ọmọ yẹn o. Like forever is the deal till eternity. I just want to get married to her, and after a year, I'll get divorced with her. Then I'll come back for you. Mo dáná. Kí ló lọ́wọ́ mú nínú àyà yẹn? وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. Ọlọ́run wá fún ẹni chance Ọlọ́run wá fún ẹni chance ọmọ tó yẹ kó dì mọ́ mélòó láwọn tó kú ta tí wọ́n dá mọ́ ta ní kọ́. Ni ba na son bi hanya. Dajin da kake nuna min ya fi min in bi dajin. Na ganta kuma na kauta cikin gida nan kuma duka abin da ta sanin muka koya ta. Èmi agbóyè rẹ̀ máa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. Nǹkan àṣírí kan wà tí mo ṣe pamọ́. Subhanallah. Àmọ́ àjíà kí ló dé tẹ̀yìn ṣìrànlẹ̀? Tí mo ṣe rálẹ̀. Èmi kọ́ mo fẹ́ sílé, òun ló fẹ́ rẹ̀. Mo dáná. Lẹ́yìn. Mi bá fi kún kí mi yọ kúrò àti tó 72 days. Mo dáná. Táwọn àmẹ̀gẹ́ bóyá mo ní òye ìṣe. Àtàní tèmi. Bẹ́ẹ̀ ni wọ́n sọ. Ṣé bó ní ọkọ ẹ nífẹ̀ẹ́ bádì? Baby girl, wàá di bádì ni o. Nínú àwẹ̀. Ṣé ẹwà láwẹ̀. Allahu Akbar.